Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ọkàn ànábì rọ̀, ẹ̀yin afẹ́ ìjọ kan yín rọ̀, ètí ń lọ lórí social media ẹ lọ rọ̀, ó ti tó. Ìwọlẹ́jọ́ ẹ̀wà àrẹ́jọ́ mi rò mọ́ àfi ganusi. Ẹ̀rọ abẹ́ bá ganusi tán ẹ̀ ganu kó mbẹ́. Bàbá wa Sheikh Rabiu Adébáyọ̀, bàbá lówóró, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ní ẹ fi ilẹ̀. Sẹ́yìn ọ̀fẹ́ dàgbà ni ò jẹ́ gbọ́dọ̀ sábà lẹ́nu ni. Sheikh wa Suga, Wakilul Muslimin, wọ́n ti sọ pé ẹ fi ilẹ̀. Bí nǹkan bá ṣe ìkàdénú wa nù, lórílẹ̀ ìdájọ́ méje fún. Gbogbo yẹn afátẹ́ndé sọ̀rọ̀ ẹ lọ sọ́ra yín. Ìjẹjọ ni mo sọ lọ́rẹ̀, èmi ò sì gbèsè pé èyí máa ń làánà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ olórí ìbúrò ọ̀sẹ̀sẹ̀ yóò fọkọ rẹ̀ tẹ́sí sí lórílẹ̀ ìwádìí mọ́sáàsì ti lọ kí lọ́kàn ẹ̀yìn mutí ọtí tí mu tó ìta àfa mi mu ìbọn ti gidi lòun mu sinabu wọn mu ntí ọ pa ọ kíákíá ilẹ̀kùlé ebi kò sinabu tó ọba sàjọ ló fi gbaṣọ sùkúù fáwọn ọmọ ẹ máa mutí ìgbẹ́ máa sàṣàlátù yóò gbọ́ tí ẹgbẹ́ wọn kéne àwọn tó ń mu ìlú èbò ní ti ra orí bá alátẹ̀wọ́n ti ra tiẹ̀ àbá mi tẹ́ ẹ̀rí ti ń kọ gángan ó ti ṣe igbó mọ́lítì ní igbó wọn ni ọ̀kadà ní àwọn aṣọ́kú wọn á rún bàlà kí lọ bá débi kó ń lo lọ́fíńdà lójú àgbo. lèmọ́ ẹ̀yà fa ẹ ti ganu sí tó ẹgbẹ́ ló kó mbẹ́ tọ́lẹ́ nìkan ti fẹ́ máa tútù kùtù rọ̀ lẹ́yìn ààrẹ nígbà fún o kéwú lóòótọ́ ọgbà sàtífíkẹ́tì lóòótọ́ àmọ́ ọmọ kéwú yes kí ló dé tó ń fi táàsì àwé àdéhùn à ń fi táàsì àwé àdéhùn ó ní dọ́kẹ́ta ìṣèlú àníkà fi ṣe táàsì ọwọ́ kìyà rẹ̀ mọ́lẹ̀ tán wọn lọ kọrin fún sèwùsù lè máa ń farú ebó ti sàdéhùn fún akó wọn wà àdéhùn ju táàsíà lọ ṣẹ̀ríà ló ní ká ṣe táàsíà ọlọ́run ló ní ká pé àdéhùn ọlọ́run ló ní ká pé àdéhùn wọ́n ká ẹni wọn á lu mọ̀sọ̀ọ́lá ọlọ́run sọ pé táàsíà mọ̀sọ̀ọ́lá ẹgbẹ́ ìwé ìkúwì lẹ́nu wọ́n dá yẹn padà fún ọ lọ tó kéwké lọ bá àwọn afá rẹ kí wọ́n tú fún ọ ìtẹ́ ìbá fẹ́ máa wí ẹ máa gbé wá ká máa bá yẹn tó ṣe ìsọkúsọ lẹ́ ń sọ lórí social media ìyá wa sọ kú ya rẹ̀ láti bí oṣù kan ẹ̀jẹ̀ àgbádùn ẹ̀sọ́ tí ń dùn yín bẹ́ẹ̀ mi ti gbọ́ yẹ wọ́n pa ámẹ́ lára rẹ̀ gbóná pé yé dé tí ń bẹ ẹlòmínú owó tí ò rí pẹ́ ni iná owó wa ń gbé ọ wọ́n náà lọ ṣiṣẹ́ lóde à ń rojọ́ arúgbó yàtọ̀ bá rojọ́ wá sí ilé sànú rẹ̀ kò lè sànú ẹ̀ kàn tí ó sànú ẹ̀ ò sí ẹ̀ tásà kẹ́tì pẹ́ létí lọ tí ọ̀gbọ́n tẹ́nì kẹ̀kẹ́ ń wí ìwé ẹni tó dóde lánàá ìwọ náà gánú sí tó mú ẹ sí. làkàrí gánà làkún fi rasulillahi uswatun hasanah. ẹ̀yin kan wá ń sọ̀rọ̀ ẹ̀ wá ń dákọ̀ rẹ̀ ń ṣépè wàláì tí inú kejì rẹ̀ bá dìde á gbà ẹ̀ tí lọ́wọ́ rẹ̀ gbogbo nǹkan làwọn ọlọ́pàá fi gbé àwọn tí wọ́n rówó wá lè gbé lágbájá yẹn lọ mú ọ bọ́ abẹ́bẹ́ ni wọ́n yọ ọ jáde wọn ò bá bọ́ lébẹ̀ wọ́n sì fa kọ́ọ̀bù rẹ̀ lákọ̀ọ́bí rẹ̀ lọ fún bàbá rẹ̀ kó sora rẹ̀ ọmọ bọ̀ àfẹ́ rí lẹ́kọ̀ọ́ òǹdẹ́kọ̀ báyìí ọlọ́gbó òṣèré nù ọlọ́gbó ibẹ̀ lọ́ gbàdé kirikiri ọlọ́gbó èkó tí ọ̀la àná lójú ẹ̀jẹ̀ gbé ẹnu yín lọ ẹ̀yin tẹ́ ẹ bá ti dákọ̀ rẹ̀ tẹ́ ẹ ṣépè fún ẹ lọ wá nǹkan sáà o
ẹ lọ tó kẹsẹ̀ tì mí ṣe o tí inú rẹ̀ bá ilé rọ̀ tó bá nà ọ́ gẹ̀yìn anyway ọlọ́run ti ṣe ń dábẹ̀ tí ó bá bẹ̀ mufti ò ní díẹ̀ lọ ẹ̀wọ̀n ọ̀láì kò ní díẹ̀ lọ ẹ̀wọ̀n mufti ẹ̀ múra lẹ̀ ẹ̀ bẹ̀bẹ̀ tí ó sùn ẹ̀ bẹ̀ àwọn èèyàn tí ó sùn kí ló dé gbogbo tẹ́ bá fẹ́ sọ ẹ máa sọ pẹ̀lú ẹ̀kọ́ èdè òun yìí láṣẹ bí ilẹ̀ ọ̀rọ̀ bí ká. bìlẹ̀ yìí kí má ti wọ̀ ní báwo ìṣàtú ilẹ̀ ahásánà. wọ́n jẹ́ ẹ̀dínlò òun. bílẹ̀ tí yà ahásánà. kí ló dé tẹ̀lé lè fi wisdom tẹ̀lé máa fi sọ̀rọ̀ ẹlòmíràn wa tẹ̀rín gíláà salatu ala nabil karim ọ̀rọ̀ wa lónìí ìsìn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ganusi kí n tiẹ̀ pẹ̀lú Ganusi ẹ ganu kó mbẹ́ ó ti tó gẹ́ ó ti dá a báwọn ìwọ la tẹnu mọ́ òfò wọ́n fẹ́ra yín ṣe ẹ̀ wọ́n fẹ́ra yín ṣe sí ẹlòmíì ò tí ì jáde ní ìsìn tí mo fẹ́ sọ ni pé tá a ṣe àṣẹ wèrè ni àṣọ ọ̀mọ kéwù adàlẹ̀ kéwù ìlara ni mo sì máa ti ń ṣẹlẹ̀ wọ́n máa ti ń ṣẹlẹ̀ lọ́ fẹ́ sopọ̀ mọ́ra wọn ìjọ wọn bá yẹjú ẹ̀ wọn ò lè pè ọ́ ibi òǹgbẹ jìnnà kó tó dé wọn ti parí ọ̀rọ̀ èyí dá sọ̀rọ̀ ọmọ bàbá kan náà èyí dá sọ̀rọ̀ ọmọ ìyá kan náà kí ló kàn ọ́ wọn bá wọn parí ẹ̀ mọ́ bí ara àbá wọn ní ti ń jà kí n tiẹ̀ wọ́n dá sí